Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ṣeé ṣe o kóun gba ìwé àṣẹ máa ṣiṣẹ́ lọ lọ́wọ́ àwọn ilé-iṣẹ́ aládàáni tó ń pín iná mọ̀nàmọ́ná káàkiri lórílẹ̀-èdè yìí. Mínísítà fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀-èdè wa Nàìjíríà Adébáyọ̀ Adélábù ló sọ eléyìí di mímọ̀ lójú òpó X rẹ̀. Mínísítà ní àwọn ti ṣe ìpàdé alágbára pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn bíi ọ̀gá àgbà àti àwọn aláṣẹ Abuja Electricity Distribution, Ìbàdàn Electricity Distribution àti ọ̀gá pátápátá fún ilé-iṣẹ́ tó ń ṣàkóso iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí, ìyẹn Transmission Company of Nigeria, lórí ségesège àti bálabàla tí iná mọ̀nàmọ́ná ń ṣe lórílẹ̀-èdè yìí àti bí àwọn yóò ṣe wá ojútùú sí ìṣòro ọ̀hún. Ó ní pẹ̀lú bí ilé-iṣẹ́ ìjọba ìyẹn TCN ṣe ṣetó láti mú kí ẹ̀rọ tó ń pín iná ọba tún gbẹnu sókè sí i. Níṣe làwọn ilé-iṣẹ́ yìí ń ṣe bó ṣe wù wọ́n, pàápàá jùlọ ní ìlú Ìbàdàn, Àbújá, Benin àti Port Harcourt. Wàyí o, ìjọba ti fìdí ẹ̀ múlẹ̀ pé tí àyípadà kò bá wà ní kíákíá, àwọn yóò gba ìwé àṣẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. Á jẹ́ wípé wọn kò ká ojú òṣùwọ̀n nìyẹn.